A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe lálàyé ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi dá àwọn ọ̀gá àgbà nílé-iṣẹ́ ológun ikọ̀ ojú omi òfurufú tó fi dá wọn dúró tó sì mú àwọn tuntun yìnrìnyìnrìn míì lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀, wọ́n ní kì í ṣe ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rò lọ́kàn lóhun tí ààrẹ Bọ́lá Tinubu ṣe torí rẹ̀ dá wọn dúró, bí kò ṣe wípé ó dá àwọn ọ̀gá àgbà wọn dúró tó sì yan àwọn tuntun míì láti lè jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ìṣekúpani látọwọ́ àwọn agbésùmọ̀mí tí ń dìhà ogun mọ́ra lẹ̀ yìí kó lè di ohun ìgbàgbé, kó di àfìsẹ́yìn tí egun aláré ń fi ṣọ̀. Iléeṣẹ́ ààrẹ èyí tó tẹnubọ̀rọ̀ ṣe é lálàyé nínú ìròyìn kan èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn sọ wípé ààrẹ Bọ́lá Tinubu jẹ́ ẹni tó ṣetán láti farajìn fún àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà, bákan náà láti lè gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà làkàlàkà. Bẹ́ẹ̀ bá gbàgbé, lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, òun ní ìròyìn kan ló fi léde látọwọ́ ọ̀gbẹ́ni Sunday Akindare tóun náà jẹ́ ọ̀kan lálábàáṣiṣẹ́pọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu lórí ìkànsíra ẹni àti ìbára ìlú sọ̀rọ̀, èyí tó fi ròyìn náà léde wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ló ti dá àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ètò ààbò ilẹ̀ yìí ló ti dá wọn dúró láti lè jẹ́ kí wọ́n mú tuntun míì èyí tí ó gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ọ̀gbẹ́ni Sunday Akindare tó fi léde àti orúkọ àwọn ọ̀gá àgbà tuntun ọ̀hún tó ń lọ bíi 5, iná ńlá ti rè General Olúfẹ́mi Olúyídé eléyìí tó jẹ́ ọ̀gá àgbà ètò ààbò yányán nílẹ̀ wa Nàìjíríà èyí tó gbaṣẹ́ lọ́wọ́ General Christopher Musa. Bákan náà láti mú ẹni tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ ológun ikọ̀ tilẹ̀ èyí Chief of Army Staff Major General Shuaib gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ti jagunjagun ikọ̀ ojú ilẹ̀. Bákan náà ni wọ́n mú Air Vice Marshal SK Aneke eléyìí tóun náà jẹ́ ọ̀gá àgbà tuntun fún àjọ ogun ti ikọ̀ òfurufú. Ó tẹ̀síwájú, wọ́n mú Rear Admiral I Abbas èyí tóun náà jẹ́ ọ̀gá àgbà fún àwọn ikọ̀ jagunjagun ti ojú omi. Bákan náà ni wọ́n mú Chief of Defence Intelligence èyí tó wà ní ẹ̀ka eléyìí tí ó máa ṣe ìwádìí ọ̀daràn nílẹ̀ yìí, níbi tí wọ́n ti mú ọ̀gbẹ́ni Major General EAP èyí tí wọ́n ní òun náà ní kí ó dibẹ̀ mú. Lákòótán, wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dẹ̀yìn lẹ́nu ìròyìn wípé bóyá lórí ìdígun gbọ̀tẹ̀ láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu èyí tí ìròyìn rẹ̀ jáde láàrin ọ̀sẹ̀ kan ó lé sẹ́yìn wípé àwọn ológun ilẹ̀ yìí wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ ìjọba lágbádá ààrẹ Tinubu ló mú ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ náà. Iléeṣẹ́ ààrẹ ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Ẹbọra Òwú ti sọ ìdí pàtàkì èyí tó ṣe kọ̀ jálẹ̀ láti mú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai gẹ́gẹ́ bí ẹni tí ó gba ìjọba lọ́wọ́ rẹ̀ lọ́dún 2007 nígbà tí Ọbásanjọ́ tó fẹ́ kúrò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí
èyí tó fi jẹ́ wípé olóògbé Umar Musa Yar'Adua ni Ọbásanjọ́ fà kalẹ̀ tó sì fi Jonathan ṣe igbákejì rẹ̀ ní ọdún náà lọ́hùn-ún. Ọbásanjọ́ ní ìdí tóun fi ṣe bẹ́ẹ̀ láti má ṣe lo El-Rufai ni wípé El-Rufai ń hùwà bí ọmọdé, ó ń hùwà bí ẹni tí ò tíì gbọ́n, ó sì ń ṣe bí ẹni tí ò dá kan mọ̀. Nípa ìdí èyí kò tíì ní ọgbọ́n òye láti tukọ̀ orílẹ̀-èdè. Èyí tó ń bẹ lọ́pọlọ rẹ̀ ni wípé ìpínlẹ̀ tàbí kó wà nínú àjọ kan ni ọgbọ́n ti ń bẹ lórí rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún, àti wípé ọjọ́ orí rẹ̀ ó sì kéré jọjọ o, kò ṣe bí àgbàlagbà, ńṣe ni àgbàlagbà rẹ̀ ńṣe ló ń ṣe láńgbáláńgbà wò bí ọmọdé. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Ọbásanjọ́ jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Abẹ́òkúta, olúlu ìpínlẹ̀ Ògùn, níbi ètò kan èyí tó wáyé ń bẹ̀. Ọbásanjọ́ ní lábẹ́ ètò ìṣèjọba òun ni El-Rufai ló ti jẹ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà lábẹ́ ètò ìṣèjọba Ọbásanjọ́ ni wọ́n ti fi jẹ ọ̀gá àgbà èyí tó rí sí àlàkalẹ̀ iyùn Bureau of Public Entrepreneur. Ó ní El-Rufai náà ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí Ọbásanjọ́ fẹ́ kúrò lórí ipò. Ọjọ́ orí El-Rufai wà ní ọmọ ọdún 34 34 years, ṣùgbọ́n bó ti jẹ́ pé lọ́jọ́ lórí ìwà rẹ̀ wọ́n ní ti ọmọdé ni o. Ìdí rèé tó Ọbásanjọ́ ní ọ̀rọ̀ láti di ààrẹ orílẹ̀-èdè kì í ṣeré ọmọdé, ẹrù àgbàlagbà èyí tó jẹ́ wípé ẹni bá lọ́gbọ́n ìmọ̀ òye ló lè bọ́ sírú ipò. Onídìí rèé tó ń ṣe fa Yar'Adua sílẹ̀ látàrí àìgbọ́n àti ọjọ́ orí rẹ̀ tó ń ti bó ṣe jẹ́ wípé ńṣe ló ń ṣe lẹ́ngbáláńgbá káàkiri. Òun ló mú òun láti má ṣe lo El-Rufai gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Ọbásanjọ́ jáde. Alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike ti sọ wípé ẹnu onípọ̀n láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mùtá o. Ó ní gbogbo wọ́n sọ wípé ọ̀rọ̀ tó ń lọ káàkiri wípé Jonathan, èyí ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa, ó tún padà bọ̀ lẹ́ẹ̀kan sí láti wá díje dupò ààrẹ. Ó ní òun sì ń kà nínú pépà tóun dẹ̀ ń gbọ́ lórí àwọn ìròyìn káàkiri ayélujára ni. Onítìkálára Jonathan kò tí ì la inú rẹ̀ láti sọ fún òun wípé òun náà nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ lọ́dún 2027. Nyesom Wike tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n ṣe fún níléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá ló ti tẹnu bọ̀rọ̀. Ó ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin òun pẹ̀lú Jonathan ó ló dánmọ́rán, bẹ́ẹ̀ sì ni bí ọmọ ìyá báyìí làwọn ṣe o. Ó ní tó bá jẹ́ pé lótìtọ́ ń lòdòdò ni Goodluck Jonathan ló ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí láti wá díje dupò ààrẹ lọ́dún 2027. Ó ní síwájú àsìkò yìí yóò ti fi tó òun létí tí àwọn yóò sì ti mọ ọ̀nà tí wọn yóò gbà bóyá ó ṣeé ṣe àbí kò ní ṣeé ṣe fún o. Olóhùn rọ gbogbo àwọn ènìyàn èyí tí wọ́n ń gbé ọ̀rọ̀ náà káàkiri kí wọ́n farabalẹ̀, kí wọ́n jẹ́ kí ẹlẹ́nu kó fẹnu rẹ̀ sọ ohun tó fẹ́ o. Ẹni tó sọ ọ̀rọ̀ náà Nyesom Wike lórí ètò ọ̀hún lọ́jọ́ Jímọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí wá rọ àwọn ọmọ Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n má ṣe ti ẹnikẹ́ni gbọ̀ngbọ̀n, bẹ́ẹ̀ sì ni ẹni tí wọ́n bá ń tì náà kó náà farabalẹ̀ kó má ṣe da gẹ̀rẹ́gẹ̀rẹ́, nítorí wípé bí ọmọ aráyé bá ń lùlù máa jó lọ à ń bẹ lẹ́yìn rẹ̀. Orí tí wọ́n bá débi ìṣòro àdójúkọ oníkálukú wọn ni yóò fẹsẹ̀ fẹ́ tí wọn yóò ná pápá bora o. Olónítọ̀hún ni ó kù pẹ̀lú ìṣòro rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn tó tẹnu Nyesom Wike jáde, tó sì ní bí Jonathan yóò bá lọ fún ipò ààrẹ lọ́dún 2027, ó ní òun yóò ti gbọ́ síwájú àsìkò yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní akúwárápá báyìí òun gan ló kángun sí Ọlọ́run o. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti sọ wípé gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ àti ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n súnmọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC ti sọ̀rọ̀, wọ́n ń béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu dákúndábọ̀ máa bọ̀ wá sọ ìdí pàtó tó fi já ewé gbélé ẹ̀ tó yọ àwọn ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò ológun ilẹ̀ yìí tó yọ wọ́n níṣẹ́ lẹ́yẹ òsọ́kà láì tún kíní ọ̀hún gbéyẹ̀wò fún ẹlẹ́ẹ̀kejì. Ẹgbẹ́ òṣèlú ADC ní wípé kó má jẹ́ ohun tí àwọn ń rò lọ́kàn àti ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń rò èyí ni Tinubu ṣe o. Wọ́n ní kí lohun tí Tinubu yóò jẹ́ tí ó jí ní òwúrọ̀ ọjọ́ tí ó sì yọ gbogbo àwọn ọ̀gá àgbà tí wọ́n jọ ní ìbásọ ọ̀rọ̀ búburú tàbí ìjà
tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì dá wọn dúró lẹ́nu iṣẹ́ tí ó yan tuntun síbẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC nínú ọ̀rọ̀ wọn tí Malam Bọ́lájí Abdullahi tí í ṣe akọ̀wé àgbà alukoro ẹgbẹ́ náà tó fi léde sọ wípé ó lè jẹ́ nítorí ìròyìn wípé àwọn ológun ilẹ̀ yìí wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ alágbádá, èyí tó sì jẹ́ pé àṣírí ọ̀hún túbòde ló mú Tinubu láti ṣe bẹ́ẹ̀ wípé ìmọ̀ wọn kò níjọ ò tóun bá dá àárín wọn rú ó ṣeé ṣe kí wọ́n má lè nírú ìpinnu tàbí ìgbáradì bẹ́ẹ̀ láti gba ìjọba kúrò lọ́wọ́ alágbádá tí í ṣe òun ló ń bẹ lórí ipò. Ìdí rèé tẹgbẹ́ òṣèlú ADC ní kí Tinubu sọ òótọ́ ó lè jẹ́ lórí ìròyìn ìdígun gba ìjọba yìí ńlómú ló fi dá àwọn ọ̀gá àgbà lẹ́ka ológun ilẹ̀ yìí ló fi dá wọn dúró lẹ́nu iṣẹ́ tó yan tuntun síbẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá obìnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, èyún arábìnrin Bukky Wright mà ló ti pariwo síta lórí àṣírí ńlá kan èyí tó tú sí lọ́wọ́ o látọwọ́ àwọn ènìyàn kan èyí tí wọ́n ní wọ́n ń lo orúkọ rẹ̀ láti fi bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ wípé Bukky Wright ó fi ròyìn léde wípé iṣẹ́ wà ní orílẹ̀-èdè UK kí àwọn ènìyàn kí wọ́n máa mú owó wá kí wọ́n sanwó sínú àpò owó kan tí wọ́n yóò fi gba fọ́ọ̀mù èyí tí wọ́n fi ṣiṣẹ́ o ní orílẹ̀-èdè United Kingdom. Ìròyìn èyí tí Bukky Wright gbọ́ rèé tó fi pariwo pé yéèpà ayé burú ayé le ayé níkà. Ó ní òun rọ gbogbo àwọn ènìyàn wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ òun bí kò ṣe wípé àwọn oníṣẹ́ ibi tí ń ba orúkọ jẹ́ tí wọ́n bìkítà kóhun tó dáa kó má bàjẹ́ láàrin ìṣẹ́jú àyà ni wọ́n sápamọ́ sábẹ́ orúkọ òun láti fi ṣiṣẹ́ ibi. Arábìnrin Bukky Wright wá rọ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò àgbáńláyé o wípé òun arábìnrin Bukky Wright òun ò gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ sì rèé òun ò ní iléeṣẹ́ kankan o èyí tí ń bá èèyàn wáṣẹ́ ní orílẹ̀-èdè United Kingdom àbí orílẹ̀-èdè bòmíì. Ó ní bẹ́ẹ̀ sì ni òun ò ní àpò àpamọ́wọ́ ilé ìfowópamọ́ kan èyí tóun fi ń béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni láti san kí wọ́n lè gba fọ́ọ̀mù èyí tí wọn yóò fi ṣiṣẹ́ ní orílẹ̀-èdè UK tàbí orílẹ̀-èdè bòmíì. Ó ní bá a bá rí ẹnikẹ́ni tó bá lo ìkànnì ayélujára tí wọ́n kọ Bukky Wright sí tí wọ́n fi ń béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, ó ní kí wọ́n dákun dábọ̀ bí wọ́n bá lè rí onítọ̀hún mú kí wọ́n bá òun mú o nítorí wípé kì í ṣe òun o òun ò dẹ̀ ní nǹkan kan tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ní orílẹ̀-èdè UK bó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódodo lòun ti di ọmọ onílùú ní orílẹ̀-èdè náà. Ó ní ṣùgbọ́n ilé baba ọmọ kì í bọmọ lẹ́rù ilé làbọ̀ sími oko orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè òun ni o. Àwọn èèyàn yìí oníṣẹ́ ibi ni wọ́n abanilórúkọ jẹ́ òun ni wọ́n ó ní wọ́n fẹ́ ba orúkọ òun jẹ́ ni tí wọ́n fẹ́ fi orúkọ òun ṣe ohun tí ò dáa tó sì sọ wípé Ọlọ́run kò ní gbà fún wọn. Ó wá rọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé bá a bá rẹni tó bá lo orúkọ Bukky Wright fi béèrè owó tàbí sọ wípé mú owó wá kó o fi gbaṣẹ́ ní orílẹ̀-èdè kan, ó ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè gbà láti bá òun mú onítọ̀hún kalẹ̀ ní kẹ́ ṣe láti bá òun mú nítorí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òwe ìgbín tí wọ́n ní kì í rìn kókó lóore nírú àwọn èèyàn yìí ni wọ́n jẹ́ wò gẹ́gẹ́ bí Bukky Wright bó ti pariwo wípé kí wọ́n má bà orúkọ òun jẹ́ láti fi gba owó tàbí ṣiṣẹ́ ibi tàbí lùgbájú ẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Inú mi dùn láti sọ fún yín wípé bẹ́ẹ̀ tí ń wò wáyé ẹ dákun ẹ dábọ̀ ẹ subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV lórí YouTube, Facebook ẹ follow wa ńbẹ̀, kọ́mẹ̀tì ẹ fíbẹ̀ ẹ share kẹ́ like kẹ́ ẹ sì rí dájú wípé ẹ tẹ notification bell lórí ti YouTube tí ó máa sọ fún yín bí àwọn ìròyìn wa bá ṣe ń gorí afẹ́fẹ́. Fún mi Adénúgà lẹni tó múrìyàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.
níléeṣẹ́ wa bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.